ẹja tún mọ̀ kíra wa kú ọjọ́ méjì mẹ́ta kan bó bá tún bí ọjọ́ méjì mẹ́ta tá a ti ríra wa tàbí gbọ́ra ẹni ẹ̀kọ́ àti iná là á kíra ẹni láì dènà pẹ́nu ìwé tá ń bá bọ̀ òun náà ni bínú ti rí látọwọ́ bàbá wa Ọládẹ̀jọ Òkédìjí ṣe é rántí ibi tá a bá dé orí kẹta òun náà láti ṣèlérí pàtì tẹ̀ síwájú àkọlé tí mẹ́ńbẹ̀ òjòrò dòmímímí òjòrò ẹ wá nǹkan fìdílé ká tún jọ gbádùn òwe yìí. Babaláwo Fáwọnú ló dífá fún ọba Láyélúwà Ayọ̀adé Adéwùmí Adádé kejì Olówe tìlú Òwe ńgbà tí ọba òun bẹ̀rẹ̀ sí rù tó fẹ́rẹ̀ kan egungun tí ojú ń kó wọnú tí ẹsẹ̀ rẹ̀ méjèèjì ń gbọ̀n tiẹ́tiẹ́ nílẹ̀ tí ẹ̀rẹ̀kẹ́ papò tí òye bẹ̀rẹ̀ sí kọ ńgbà tí Fáwọnú dífá òun tán ọgbà owó gọbọi lọ́wọ́ wọn ọgbà aṣọ àlárì ọgbà àwọ̀ ilẹ̀ ilé ọgbà èjìgbàjìgbà ìrẹ̀kẹ̀ wọ́n sì tún fún un ní àti ń sáde ọmọbìnrin ọba pé kó fi ṣàyàwó ní tanra rẹ̀ jẹ́ kò láì fi tanra rẹ̀ tà kò lè wọ̀ dákun mọ́mọ́ tanra rẹ̀ dà sínú gbó ló dífá fún Adáwàwù tí yóò sọra rẹ̀ dìfá táwọn atanni ó mọ kó jẹ lójúkojú ẹni tó tanra rẹ̀ jẹ́ dandan ni kó yó ẹni tó tanra rẹ̀ tà yóò dáwọ́ ara rẹ̀ sápò ẹni tó tanra rẹ̀ dànù ló pòfo òpò ènìyàn ní tanra rẹ̀ dà sátán ọmọ tí ọgbọ́n àtòdérín ti gbọ́n wálé èèyàn ìbámu gbàmọ̀ràn nílé kó mọ̀mọ́ dátinú ara rẹ̀ sí èèyàn ìbámu gbàmọ̀ràn lọ́dẹ kó mọ̀ dífá fájòjì Adáwàwù ìbálòmí lára ẹnu fìfò òdún nàmúnàmú àbáyàgò fún wàgbére ká má bá a kàbùkù èrò èpo èrò ọ̀fà ẹja máa gbìmọ̀ràn ẹ̀wá bá ní nínú oore ṣíṣe ńgbà tí gbogbo ìlú Òwe òfìfì Ayọ̀adé Adéwùmí jẹ Olówe ìlú wọn ohun tí wọ́n wò mọ́ lára ni pé ẹni rere ni bàbá tó bí orí jẹ orí mu orí ná ó sì rí lò tani yóò tiẹ̀ fakúṣẹ̀ jọba ẹni tí àwọ̀ rẹ̀ ń dán lọ́yẹ lórí oyè ìsẹ́ni tí bí ń pa ìṣe olòṣì tí àwọ̀ ara rẹ̀ ò jọlọ ẹni tó lòun ó fún ni lẹ́wọ̀ ṣègbè àwò irú ẹ̀wù tó ń ná wọ̀ sọ́rùn àgbẹ̀ ẹni tí ò fúnra rẹ̀ jẹun kánú báwo ló ṣe lè fúnni lóúnjẹ jẹ àjẹsẹ́kù la sì máa yó yàtọ̀ sí pé Ayọ̀adé Adéwùmí a máa fún ara rẹ̀ jẹ oúnjẹ tó gbámúsé bí àlejò kan bá dé ààfin rẹ̀ ní ọ̀gànjọ́ òru àmàlà gbígbóná fẹlifẹli làlejò ọ̀wọ́n jẹ pẹ̀lú ẹran kọ̀ǹdùkọ̀ǹdù tí yóò mọ ooru tì bí iyán lọ fẹ́ jẹ yóò jiyán bó sì ṣe ìrẹsì yóò jẹ ìrẹsì bó ṣe ẹ̀kọ ni wọ́n fún lẹ́kọ̀ọ́ ẹni tó bá débẹ̀ rí ló lè màròyìn ibẹ̀ rò ẹ̀gàn ní ẹ̀ tí n tó bá wuni ní pọ̀ lọ́la ẹni n tó bá dunni ńlá arógun rèé mú wálé gbàrà tí Ayọ̀adé Adéwùmí ti gun orí oyè ló ti fi wà ránni sí ẹ̀tàn pé kó wá máa gbé ní ààfin òun ó wá fa ara rẹ̀ lé ẹ̀tàn lọ́wọ́ bí ẹni tó fa àgbòfégún ó fa àgbòfégún ó sọ okùn sílẹ̀ ọgbọ̀n ọwọ́ pópó ọlá àkókò máa lá ọlọ́lá bí àáyán ti lá aṣọ ni ipa sì mọ́ pé èèyàn pé ìgbà tí alákàrà bá ń po èrè àkàrà òkìkí a máa kì wọ́n bí ajá ti kí èkòlò mọ́ ọrùn ebè ni ọ̀làlá Ayọ̀adé Ìpòpò Adéwùmí òkìkí kí Olówe ìlú Òwe tó jẹ nígbà náà Adádé kejì gbajúmọ̀ ọba kò sí ẹni tó gbọ́dọ̀ sọ pé nǹkan tí ọba náà ń ṣe ọ̀dára ntòwù kọ́ máa wù níwà ẹni ọba sọ̀rọ̀ tó ju ẹnu rẹ̀ lọ yọ kábùkù èébó ni yóò fi ba ti ẹni náà jẹ́ nítorí náà bó bá rin ìrìn ìdọ̀tí kódà kó gbẹkùn lémú ẹnikẹ́ni ọ̀jẹ́ béèrè pé kí ló dé àfi kí wọ́n máa tàn án jẹ pé bẹ́ẹ̀ gan ló yẹ kọ́ba tó lajú ọmọ sí ẹni tí ò tiẹ̀ ní fọ̀rọ̀ lọ́yàn dání yóò fún mọ̀ràn bí èèyàn sì fún un nímọ̀ràn kò ní gbà àyàfi bọ́bá bá tinú rẹ̀ tẹ́lẹ̀ mu nítorí pé tinú rẹ̀ ni yóò ṣe ẹni tó bá wá gbégun ẹṣin áyán tó bá ń parọ́ fún eléyìí ni ẹni rere ẹni tó bá sòótọ́ fún tí ò fi po bọyọ̀ eléyìí ń lọ táre kò gbà pé bàbá yọ ìpín lójú ojú ọ̀la fi hàn kó lè mọ̀ wípé òun hu ìwà eré ní tiẹ̀ mójú àkátá bá ń ṣepin ẹnu adìẹ kọ́ ló yẹ ká ti sọ
ni wọ́n bá sọ gbogbo ọ̀rọ̀ rẹ̀ di bójú rí ẹnu adákẹ́. Wọ́n ń gọ̀ ọ́ sí gbogbo ohun tó ń ṣe àrí gbọ́dọ̀ wí àmọ́ sí ẹni ó bá ṣe hà ẹnu rẹ̀ ó ya. Bí gbogbo òlú bá péjọ bàbí nínú ààfin, iṣu adóńgbàmù nídìí rẹ̀ ń bí èkì mọ ọdẹ apẹ̀rin. Bí ìgbà tí àgbà bá rọ́ lójú ìjà àsopọ̀ àfìdí àwọn ìlú létí bí ìgbà tí òjò bá ṣú tó kò gbòòrò. A tu ògbó òórùn sínú afẹ́fẹ́ fún wọn. Kò sí bàbá ẹni náà tó lè fi ọwọ́ lé mú. Wọn ò gbọ́dọ̀ sí mú fùnfùn àfi kí wọ́n máa pọnú lámọ́ránmọ́rán kí wọ́n máa fi àwọn láìtì bí akọ́sẹ̀bé kí wọ́n máa patẹ́ gbogbo pé ohun tó dára ni ọba wọn ń ṣe. Ọba bíi Adádé kejì olówó ìlú Òwò pé méjì ní Nàìjíríà ẹni à ń tàn ǹjẹ́ kò yẹ kó fura irọ́ o bíi ti ọba Ayọ̀ Adé Adéwòmí kọ́ o. Wèrè mọ́ra rẹ̀ ní wèrè bí èèyàn bá pe wèrè ní wèrè lójú wèrè lè gbaná jẹ. Àwọn olórí ẹmẹ̀wà ọba Àró àti Ọ̀dọ̀fin àti Ìkọ́làbà tó ṣe ìkẹta nínú ìgbìmọ̀ Birikoto ni ó kọ́kọ́ gbìyànjú láti máa sọ ojú abẹ níkò. Ṣùgbọ́n nígbà tí abẹ ń pa wọn lọ́wọ́ tí ọwọ́ wọn ń ṣẹ̀jẹ̀ sùúrù tí ọ̀rọ̀ ń wá ń dà bí ìsọnù lójoojúmọ́ ẹlẹ́nu gbé ẹnu rẹ̀ lọ́wọ́ lókù. Wọ́n wá rí dájúdájú pé a kì í tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà á. Ẹni àwé fún ọba jẹ́ ọgbọ́ ẹni abáṣe ní a máa sọ̀rọ̀ ẹni abáṣe ní ká má sọ̀rọ̀ àsìfi dídákẹ́sù àrí gbọ́dọ̀ wí àmọ̀sẹ́hùn. Baálé ilé tó ń sun sójú ọlọ ata baálé ìlú tó ń tọ̀ sínú ìsásùn ọbẹ̀ ń bàbá ń rí ta sì ń dákẹ́ ńkọ́. Bí àwọn ìjòyè ti kó ara wọn ní ìjánu tó yìí ọba wọn ò mọ̀ fún wọn. Ó ṣe bí wọn ò tó sọ̀rọ̀ ni nítorí pé ẹ̀rù ọba ń bà wọ́n. Kò mọ̀ pé àṣírí òun ni wọn ò fẹ́ kó tú nítorí pé àwọn ìjòyè ló mọ̀ pé ẹni tó bá ta ara ilé rẹ̀ lọ́pọ̀ ríra padà ní ọ̀wọ́n mọ́. Ara ilé ẹni ò sì ṣèyàn rere ènìyàn ẹni ò ṣèyàn pàtàkì tààrà àṣà lè fi wá láró lásán. Wọ́n ń bò ó láṣìírí kò dúpẹ́ nítorí pé kò mọ̀ọ́re kò sì mọ̀ọ́re nítorí pé kò mọyì. Ó rò pé ẹnu wọn róbótó ló kéré tí wọn ò fi gbọ́dọ̀ bínú bó ń bá ń lò wọ́n bí ẹrú. Ó ṣe bí ẹnu wọn ní ọ̀gbọ̀rọ̀ débi kí wọ́n fi lè sọ̀rọ̀. Nígbà tó yá òmíràn tó wọ̀ ọ́ ọba wọn bẹ̀rẹ̀ sí fura sí wọn pé bóyá ni wọn ò má gbẹ̀yìn bẹ́ẹ̀ bò òun jẹ́ pé bóyá ni wọ́n ń gbé kọ̀rọ̀ dèrè kí sí òun. Ó ní àfàìmọ̀ làwọn àjòyè òfin ní máa sọ̀rọ̀ òun láì dá lẹ́yìn. Ọwá ni wọ́n ti ẹ̀ ń sọ̀rọ̀ òun lẹ́yìn o wọn ò sì sọ̀rọ̀ òun lẹ́yìn ni o. Wọ́n ti ń pẹ́ jù lórí oyè ẹlòmíràn nínú wọn ti joyè kí bàbá òun tó ṣaláìsí ó tó joyè. Adádé kìíní olówó ìlú Òwe bí wọ́n bá lè kú inú òyìn ìbádùn àìsìkú kí wọ́n hùwà tí ò dára ní gbangba kóun ó fi yọ wọ́n lóyè. Nítorí pé bí wọ́n ti di ẹja gbígbẹ wọn ò sí ká mọ̀ wọ́n ti hù yá akọ lápá àfi kóun ngọ́wọ́ náà tóun ó fèrè yá akọ apá wọn. Wọ́n ti taagun àfi kóun ó sẹ́ wọn léegun ẹ̀yìn. Ọ̀kọ̀ọ̀kan ló ń mọ̀ yọ wọ́n lóyè. Ọ̀kọ̀ọ̀kan là á jẹ̀gbà ọ̀kọ̀ọ̀kan là á jẹ̀ múmú. Ìgbà ìsinsin ọ̀sáàrè dènà dé ọwọ́. Báwo lòun ó ṣe lè rí ẹlòmíì fi joyè bí àwọn tó wà níbi ọ̀bá pàṣẹ. Kíni kóun ó máa jẹ bí ọ̀bá sẹ́ni tó ń doyè nínú ìjọba òun. Orí ìrònú yìí lọ́ba Ayọ̀ Adé Adéwòmí wà táwọn àjòjì kan fi wọ̀lú wá. Wọ́n ní àwọn ti gbọ́ ròyìn pé ọba Olówe tìlú Òwe tó wà lórí oyè lónìí kì í fọ̀rọ̀ oúnjẹ ṣeré. Wọ́n ní ọ̀nà jíjìn ńṣe làwọn ti gbọ́ ròyìn ipò àtàtà tó fi àsè àtóúnjẹ tó gbámúsé sí nínú ètò ìṣèlú rẹ̀ àti nínú ààfin ọba. Wọ́n ní ohun tó jẹ́ káwọn wá sọ́dọ̀ rẹ̀ nìyí nítorí pé aláṣẹ àtàtà ni àwọn ṣe. Wọ́n ní pàtàkì iṣẹ́ oúnjẹ ọba gbígbọ́ làwọn máa ṣe ju iṣẹ́ mìíràn gbogbo lọ. Àwọn òṣèkèrè ń bẹ̀ ìkíní ní òun jẹ́ àjẹ́ lásìbí ìkejì ní òun jẹ́ àjẹ́ dáwọ́lu. Wọ́n ní àwọn làwọn ṣe fún alára títí alára fi darógbó kó tó di pọ́ jáde láyé. Wọ́n ní àwọn làwọn gbóúnjẹ fún ajérò títí ajérò fi dàgbàdàgbà kó tó rebi àgbáre. Wọ́n ní àwọn wá oúnjẹ fún Aláàfin tó fi bí ẹgbẹ̀rún ọmọ kí ilẹ̀ ó tó bàjẹ́ kí bàbá ó tó tẹ́rí gbà sọ. Wọ́n ní àwọn fẹ́ kí Ayọ̀ Adé Adéwòmí fún àwọn láàyè kí àwọn ó fi bí àwọn ti mọ oúnjẹ ṣètò wọn gbogbo ayé kí ìlú Òwe sì mọ rírì sí àwọn bí àwọn ìlú tó lókìkí mìíràn ti mọ àwọn tí wọ́n sì fi gbádùn iṣẹ́ owó àwọn. Wọ́n ní a kì í gbókèrè mọdédùn ọbẹ̀. Wọ́n lójú àwo làwo fi gbọ́bẹ̀ kó lọ́wọ́ ìlú Òwe kọ́kọ́ dá àwọn wò fúnra rẹ̀ ná. Ó
ojú là ń mepo ẹ̀rẹ̀kẹ́ là ń mayọ̀ ikùn là ń mayò ìyẹn tí yóò yọ ni ojú la fi mọ̀ ọ́n dánwò ló bí ya ọ̀kẹ́rẹ́ inú ayọ̀ adé Adéwùmí dùn ó ní àṣé àwọn kan tó wà níbì kan tí wọ́n mú oúnjẹ àrò tó sè tóun ò tí ì tó oúnjẹ wọn wò ó ní gbogbo ẹni ọba mọ̀ sí bímú tó sì mọ bẹ́ẹ̀ sè tó sì yọjú sí gbangba ló ń gbọ́dọ̀ tó oúnjẹ rẹ̀ wò obì wọn pé èló ni wọ́n mọ̀ gbà lóṣù kí wọ́n fi lè di aláṣẹ òun kí òun jẹ oúnjẹ wọn wò fún sáà kan irú àwọn yìí ò gbọ́dọ̀ mọ́ fún oúnjẹ wọn tó ń lẹ́nu wò àti gbọ́ ta ni wọn ìbá tó mọ̀ dáná oúnjẹ fún ju Adádé kejì ọba Olówe ìlú Òwe lọ wọ́n dá lóhùn pé kékeré ní tówó oṣù àkọ́kọ́ pàtàkì ní kó ń jẹ àwọn tẹ́ ọba lọ́rùn lẹ́yìn náà ò lè wá fún àwọn lóhunkóhun tó bá tí ọkàn rẹ̀ bá yọ̀ǹda wọ́n ní bí ẹja bá sọ lódò ó yẹ ká lè mọ iye tó tó kò burú mo gbà yín sí iṣẹ́ aláṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ láti ìsinsìnyí ẹ̀yin méjì yìí ni yóò máa ṣe oúnjẹ fún mi títí n ó fi rí àwọn mìíràn tí wọ́n tán mọ oúnjẹ ṣe jù yín lọ àjẹlásíbó ní kábíyèsí o bí ọba sùn yín ni yóò yà sùn tàbí bóyá ẹlẹ́ fẹ́ dàsí àwọn mìíràn wò ṣùgbọ́n pé ẹnìkan ni yóò tún lè mọ oúnjẹ ṣe jù tiwa lọ ká tú dànù kábíyèsí bóògùn ẹni bá dáni lójú àfi gbárí ni àwa fògùn eléyìí lórí bàbá inú ayọ̀ Adéwùmí Olówe ìlú Òwe dùn ó ní ẹja máa bá bọ̀ náà afọ́jú ọmọ rẹ̀ pẹran ó lọ ń gbọ́ náà ṣùgbọ́n dìgbà tó ń bá fi yín òun tẹ́ kó ń tó gbà báwo láti máa ṣètò àti ra àwọn èlò oúnjẹ kó ń ọmọ bá yín ra ni àbí kí n máa fún yín lówó kẹ́ ẹ máa rọjà rà á fúnra yín kẹ́ ẹ máa ra nǹkan tẹ́ ẹ fẹ́ lò fúnra yín àjẹdáwòlò lọ́dàhùn ó ní kábíyèsí o báyìí láǹṣe ń lé wa ìwọ bòmíì ni tó ṣe bí òwe o kí òwe ó jẹ́ tó nílẹ̀ ọba Olówe ní ọ̀pá òmíràn àṣẹ kábíyèsí ṣùgbọ́n o aláyélúwà ọ̀nà tí àwa fi ṣiṣẹ́ tiwa yàtọ̀ díẹ̀ ṣá o ká tètè ṣàlàyé àlá ò lè bani lẹ́rù ká má lè rọ̀ kí ni ìyàtọ̀ ti yín o ká ṣàlàyé kábíyèsí ká sọ bí tiwa ti ṣe yàtọ̀ ẹ sọ kí n gbọ́ ẹ sọ ní kíkùn gbogbo rẹ̀ náà lásètò rẹ̀ ntọ́ bá ń wọ ọmọ jẹ kì í ran ọmọ nù ẹni tí yóò bá ṣèjọyìn inú àgbàta kò ní máa yẹnu àákéwò ohun tó wù mí mo fẹ́ ṣe kọ́ yàtọ̀ sí ti gbogbo ayé yòókù gan lọ́wọ́ mi bí ọba yàtọ̀ kí láàfin dá ọba yàtọ̀ mọ̀ sí mẹ̀kúnnù ẹ ṣeun aláyélúwà òfin ìkíní tá à ń lò ní pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ wọlé sọ́dọ̀ wa nílé ìdáná ńgbà tá a bá ń so oúnjẹ lọ́wọ́ báà sì ránṣẹ́ báà sì olórí báà sì ọmọ ọba àwa nìkan la gbọ́dọ̀ dáná oúnjẹ náà tán pátápátá tí ẹnikẹ́ni kò gbọ́dọ̀ wò wá ń bẹ̀ òfin iṣẹ́ ìdáná tiwa ni ohun tá a bá fi pamọ́ ní níyì ohun tí tajà tẹran bá ti mọ̀ àṣírí wo ló tún wà ń bẹ ẹ̀yin ò ṣòro rárá á ṣètò rẹ̀ sí àti èmi alára ni ò gbọ́dọ̀ dọ́dọ̀ yín bẹ́ẹ̀ bá ń dáná lọ́wọ́ kábíyèsí ẹ̀yin náà ó yọ̀ǹda fún wa bá a bá ṣe tán ọ̀dọ̀ yín ọ̀hún la kúkú ń gbé bọ̀ kí ni à ń gbé yàwó bọ̀ á bá kì í mọ nàgá yọjú wò yàwó ọ̀hún lórí ògiri ọgbà mọ́gbà kò sẹ́ni tí yóò dọ́dọ̀ yín ńgbà tẹ́ bá ti ń so oúnjẹ òfin kejì ni pé bàbá ti so oúnjẹ náà tán kábíyèsí tá a ti sọ kalẹ̀ àtayaba àtọmọba àtìránṣẹ́ àtolóyè ẹnikẹ́ni ò gbọ́dọ̀ tọ́wọ́ ń bẹ̀ ká tó sọ pé yóò fóúnjẹ náà sí sóúnjẹ àjẹyó àfi nígbà tá a bá gbé dé orí tábìlì fún kábíyèsí sọtán wọ́n pàṣẹ ni kò sì sí ẹni tí yóò fọwọ́ kan oúnjẹ náà títí n ó fi jẹ tèmi n ó ṣètò báwọn yòókù ó ṣe máa sóúnjẹ tiwọn dánwò lọ́sàbíyà òkẹ́rẹ́ àjẹlásíbí wá káàdì ọ̀rọ̀ ńlẹ̀ ó ní àdúpẹ́ kábíyèsí pé ẹ fún wa láǹfààní yìí ẹ sì ní kábàámọ̀ nípa rẹ̀ àṣírí ńlá kan wá tún wà o tá ò fi hàn yín sẹ́rù oúnjẹ yìí oúnjẹ tá a máa ṣe fún yìí ńlẹ́ ò fi mọ olóyè tó ń ṣe tiyín tinútinú ńlẹ́ ò fi mọ ẹnikẹ́ni tó ń wọ ọ̀dàlẹ̀ níkọ̀kọ̀ ńlẹ́ ò fi mọ ẹni tó yẹ kẹ́ kó súnmọ́ tòsí ọba bọ̀ǹtàṣe kọ́ wà lórí oyè kankan bẹ́ẹ̀ ni kábíyèsí bàbá gbóúnjẹ kalẹ̀ oúnjẹ yìí fúnra rẹ̀ ni yóò gbé ìfọ́jú lu ẹni tí kò fi gbogbo ọkàn fẹ́ràn ọba yóò gbé ìfọ́jú lu ẹni tí ó yẹ kó súnmọ́ sàkání ọba yóò gbé ìfọ́jú lu ẹni tí kò yẹ kó wà lórí oyè tó wà báwo wọn ò ní ríran mọ́ ẹ̀sìn kábíyèsí tàì ní ríran rárá kọ́ o bàbá gbóúnjẹ tá a ṣe tán kalẹ̀ àwo lásán irú ẹni bẹ́ẹ̀ ọmọ rí kò ní fojú kó oúnjẹ inú àwo tó bá sì tọwọ́ bọ inú àwo tó fẹ́ bòkèlè oúnjẹ inú àwo á sá fún ọwọ́ rẹ̀ ilẹ̀ ilé àwo ni yóò fọwọ́ kàn bó mú ọwọ́ lọ sẹ́nu kò ní rí nǹkan kan jẹ lẹ́nu èyí lẹ́ẹ̀fì máa wọn jòyè tó yẹ kẹ́ ẹ ṣẹ́kù lórí oyè àtàwọn tó yẹ kẹ́ ẹ yọ ọ̀nù bíi jìgá
ẹ ó fèyí mọ àwọn tó yẹ kó joyè móyè, ẹ ó mọ àwọn tó yẹ kó fi lé oyè lẹ̀ gédéǹgbé. Inú ayọ̀ Adéwùmí túbọ̀ dùn, kò sì lè fi ìdùnnú ọ̀hún pamọ́, wàǹkì lọ́wọ́ eyín sóde. Àbọ̀jẹ́ lè rí bẹ́ẹ̀, àbòhùn tí yọ̀bọ̀ yanjú ọ̀rọ̀ tó wà lọ́kàn nìyí, bínú ti rí lobìnrin yẹn o. Ìyẹn ni pé kì í sóúnjẹ tèmi nìkan lẹ́lìsì ni, ẹ lè ṣe ti àwọn olóyè mi kún àṣepọ̀ ní kábíyèsí bẹ́ẹ̀ bá fẹ́ á ṣe fún ẹ̀yin àtàwọn olóyè. Ẹ̀yin ọ̀jẹ̀ àjẹyó nítorí pé ẹni rere ni yín, gbogbo ayé lọ́mọ yín sí ọba dáadáa. Ẹ ó sì wá ráàyè wo wọn àwọn ayaba àti àwọn ìjòyè wò, ká gbé kálukú lórí wọn, ká lè mẹ́rin tó fúyẹ́, ká lè mẹ́rin tó wo. Àwọ̀ fẹ́rẹ́ bonú kọ̀járíkun àṣebi, inú ìbáṣebí obì abáláwo, kámẹ́ni tí ń ṣe rere, kámẹ́ni tí ń ṣe bí. Ebi àṣẹ tẹ́ ẹ bá pè ní oúnjẹ wa ó ti síkùn wọn sóde, tẹ́ ẹ fi rí ẹ̀ sí àwọn èèyàn kéèyàn kúrú ọ̀kọ̀ọ̀kan la yọ sẹ̀lẹ́kù. Táwọn ìjòyè ni wọ́n àkọ́kọ́ ṣe, kí n kọ́kọ́ gbé wọn lórí ìwọ̀n náà, kí n wọ̀n wọ́n wò bóyá akàntì àwọn ayaba, ẹ̀yìn náà akàntì àwọn ẹmẹsẹ̀, àtúnwá akàntì àwọn ọmọ ọba, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n fi mọ irú èèyàn tó yí mi ká, ẹni tó ṣe é gbára lé, ẹni tó yẹ àbì sẹ́yìn, ẹni tó yẹ àṣẹ lóge, ẹni tó yẹ kákàn lábùkù. Ní ọlọ́wọ̀ ìlú Ọ̀wẹ, ọba Ayọ̀ Adéwùmí bá rán ni ké sí àró, wọ́n rán ni pé Ọ̀dọ̀fin, ó sì rán ni sọ fún Ìkọ́làbà wípé wéréwéré bí ẹyẹ ń sọkà, ìwọ̀n fojú kan wọn gbọ́dọ̀ sọ́sẹ̀. Kíákíá náà ni wọ́n dé ń gbọ́, ààrẹ ń pè ọ́ olóhùn dífá, bífá bá fọrí táàrí ọ̀fọ́rí ńkọ́, olúwa rẹ̀ ó forí ọká ọmú ni, ọfẹ́ rugi oyin, ọfẹ́ kẹsẹ̀ bọ́gìyàn èèrùn, bí ọba pè mí ń wọ lọ, aràn rẹ̀ lolúwa rẹ̀ ó jẹ́ fún dídí ọdún kan, bí ọba jù bẹ́ẹ̀ lọ. Àwọn àjòyè fọ̀rọ̀ jíjẹ́ ìpè ọba jáfara, ọba ò sì fọ̀rọ̀ falẹ̀ rárá, kíákíá ló sì sá lójú eégún fún wọn. Àìtódó tọ̀sí ni ìwẹ́ dijó kọ̀ǹkọ̀ dijó, olúwẹ̀rí má fètò mi dáró. Ọ̀rọ̀ pàtàkì kan ni mo pè é sí ẹ̀yin ìgbìmọ̀ mi, báyé bá ń yí ẹ̀já máa báyé yí, aṣọ gbàlá dá fún gbà kan lọ ìgbà kan ń bọ̀, ṣùgbọ́n ayé dúró títí láé. àṣà àwọn bàbá wa tó bá dára ẹja gbárùkù tí ká fún wọ́n mọ́, èyí tó bá ṣèkù díẹ̀ tí kò tó tán ẹja pàádà. Ní àkókò àwọn tó bí wa, àwọn olórí nìkan ni wọ́n jẹ tó bá ń jẹ, ṣùgbọ́n ọgbọ̀n ọdún ni wèrè ẹ̀mí ni omi ti rú, ẹja tuntun sì ti kó wọnú rẹ̀. Àwọn àlejò méjèèjì tẹ́ ń wò yìí ọlọ́wọ́ sígbè ni wọ́n mọ oúnjẹ ṣèjú tá ń dálẹ̀ lọ, nítorí náà mo ti gbà wọ́n pé kí wọ́n máa ṣe oúnjẹ tọ́bọ̀ máa jẹ dípò àwọn ayaba tó ti ń ṣe tẹ́lẹ̀. Akiri ẹni ranni lẹ́rù káyọ̀ké, inú àwọn ayaba náà sì gbọ́dọ̀ dùn bí àwọn rẹni tí yóò ràn wọ́n lọ́wọ́ nínú òpó oúnjẹ dídáná. Àrólọ́ kọ́kọ́ dáhùn ní kábíyèsí bẹ́ẹ̀ ti wí dáa. Kò sí ayaba tó lè sọ pé kò dùn mọ́ òun, ṣùgbọ́n irú ayaba bẹ́ẹ̀ bá tiẹ̀ wà kí ló lè ṣe? Ẹni tí ó bá dùn mọ́ lè forí sọlẹ̀, àṣẹ ọba ní gbogbo ìlú gbọ́dọ̀ ṣe. Bí ewúrẹ́ bá ń bínú tí ń fẹsẹ̀ talẹ̀, ta ni yóò bù jẹ? Ọba dáhùn ọ̀gáre àró bó tiẹ̀ dùn mọ́ wọn o, nítorí pé mo gbọ́ táwọn kan nínú wọn ń yọ̀rọ̀ ń sọ lẹ́ẹ̀kan, wọ́n sì sọ pé wọn ò sì sọ pé kò tẹ́ àwọn lọ́rùn, àti pé mo tilẹ̀ ti ń fura díẹ̀ sí ọ̀kọ̀ọ̀kan nínú àwọn olórí ọ̀hún. Bẹ́ẹ̀ náà ti mọ̀ mú sí iyèméjì sí mélòó kan nínú wọn, mú sí iyèmẹ́wàá sí wọn pẹ̀lú. A kì í ṣe sòsà lódò kí làbẹ́làbẹ́ ọmọ mọ̀ sí. Òun ni mo fi ní kẹ́ wá gbọ́ ohun tí mo pinnu láti ṣe, kẹ́ bà lè fún mi nímọ̀ràn bẹ́ẹ̀ tí ń fún mi tẹ́lẹ̀. Iye kan alábàáhùn náà ò sì kúkú ju 3 lọ. Yánníbo, ìrèrí àti ìjàpá tìrókò fúnra rẹ̀. Ẹ̀rín pa àró ṣùgbọ́n kò lè rẹ́rìn ọ̀hún jáde. Ó ronú lọ títí pé ta ni yóò sọ pé lébi ọ̀pọ̀nmọ rẹ̀ dáadáa. Ó tún túbọ̀ gbé ọba wọn díẹ̀ sí i, ó tún gà á díẹ̀ sí i. Béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé kìí sọjà òkùnkùn lọ́rà kábíyèsí aláyélúwà o. Gádí ọpẹ́ lórí bíi ewé àpẹ́, kí bàtọ́ pẹ́ lẹ́sẹ̀ kan rin kése. Ọjọba lé wa lórí pẹ́pẹ́pẹ́, ọjẹjà àwọn bàbá rẹ̀ lọ. Bó bá ṣe àwọn ọba tí ọmọ ẹ̀tọ́, bó bá ṣe àwọn ọba tí ọmọ yìí, irú wọn ò kúkú ní pẹ̀gbìmọ̀ lórí ọ̀rọ̀ àtàtà bàǹtàbàǹtà yìí. Bí wọ́n bá ti rírọ àwọn aláṣẹ yìí tọmọ bẹ́ẹ̀ ṣe tó sì mọ̀ sí bí mú dání láì fi tó àwọn ẹmẹ̀wà wọn létí, wọn ó ti gbà wọ́n ṣiṣẹ́ tí wọn ó fi fọmọ fọ́kọ lóru láì jẹ́ kílẹ̀ ọmọ.
tí wọ́n fi fún wọn láṣẹ láti máa dáná oúnjẹ fún wọn ṣùgbọ́n sáàlù báríkà àdúpẹ́ pé tọba wa yìí yàtọ̀ sí ti rú àwọn ọba bẹ́ẹ̀ tí tàbùkù ìjòyè wọn bẹ́ẹ̀ ti fẹ́ ṣe yìí bẹ́ẹ̀ ti sọ pé ẹ ti pinnu pé ó ṣe yìí bẹ́ẹ̀ gan ló dára kódà dàdọ̀ dá tó ọgbà tó láwù o ṣeun àró ẹmí kì í ṣe ohunkóhun láì fi lo ẹ̀yìn mẹ́wàá mẹ́ nítorí pípẹ́ là pé gbọ́n a kì í pé gọ̀ kẹ́nì wọ́rí sí o ọ̀dọ̀fin yàtọ̀ fún tàyọ̀tọ̀ fún dídùn máwọn ayaba nú kí lórí ti rí gan lójú rẹ ẹ̀sìn bẹ̀rẹ̀ ìdásí àti pé adákẹ́ mọ̀ fọhùn àmọ́ tẹni tí ń ṣe gbogbo wọn kúkú ń fi ẹ̀jẹ̀ sínú wọ́n sì ń tutọ́ funfun jáde ní ọ̀dọ̀fin ní alábàálàṣẹ kò sí àléébù kankan nínú ìpinnu tẹ́ ẹ ti ṣe ọ̀hún ẹ ti gbé e kalẹ̀ ogún régérégé òun lẹ fi jẹ́ ká gbọ́ bẹ́ẹ̀ bá dá sí táwọ̀ gbọ́n kankan kí la lè ṣe sí i bẹ́ẹ̀ ti ṣètò rẹ̀ ọ̀hún ọ̀làbùkù àwọn méjì yìí gan-an ló yẹ kó máa dáná oúnjẹ ọba o ṣeun ọ̀dọ̀fin ọgbọ́n ọlọ́gbọ́n ni kì í jẹ́ ká pàgbà ń wèrè ọgbọ́n inú yín mo fẹ́ fi kún tèmi lọ́jọ́ ìfọ̀rọ̀ ń lọ yín ìwọ náà ń kọ́ o ìkọ́làbà kẹ́ni ìwọ ti rí sí èrò tí mo ti gbà nípa inú oúnjẹ dídá láàfin ká lè pa gbogbo èrò wa pọ̀ ká pa ìtọ̀pọ̀ kó lè ó ṣòṣòṣò ìkọ́làbà ń rò ó nínú ara rẹ̀ pé a kì í sì pẹ̀nà ló bá buké báyìí ni n ó ṣe nǹkan mi ta ló lè gbọ́n jù lọ bàbá sì jẹ́ kó dò ó gbé olórìṣà oko lọ yóò máa sọ pé ọpẹ́lọpẹ́ ṣẹ̀ṣẹ̀ fún ọrùn òun ní ẹ jẹ́ kó ní jàkùtì ọ̀tọ̀sẹ̀ bọ́gìyàn èrùn wò a kì í sọ pé kọ́mọdé ọmọdé tẹ̀ bó bá sáà ti lè dánú gbógbé ẹ ti pabì kábíyèsí ẹ sì ti yabè dán kí ló wá tún kù ẹ sọ̀rọ̀ ẹ sì yọ kò mọ́ọ̀kun irú ọgbọ́n wo làwa ti ẹ̀ lé gbọ́n lára ọgbọ́n tí ẹ̀yin ti jogún bá ọgbọ́n tí ẹ̀yin ti ṣe bàbá wa fi ń ṣàkóso wa ẹ̀yin lẹ kó gbogbo wa jọ ọgbọ́n tálábàáhùn bá gbọ́n ẹ̀yin ni yóò kúkú máa tọ̀gbìn ẹ jẹ́ kí wọ́n tètè bẹ̀rẹ̀ ẹsẹ̀ wọn ká lè tètè máa gbádùn sí ọwọ́ wọn kò sóhunkóhun tó dára tó ọba wọn gúnlẹ̀ ó gùn fẹ̀gìrì ọ̀rẹ́rìn òtútọ́ rẹ̀ kù ọbẹ̀ sẹ̀rámọ́lẹ̀ ẹ̀sìn lọ́kọ̀ọ̀kan ẹ̀sìn kú ìmọ̀ràn àtinúwá ìmọ̀ràn ìṣẹ̀tàn ọ̀tọ̀ mi lára ni n ò lè ṣe kí n má fi ọ̀rọ̀ mi lọ yìí kí n má fi lo àwọn tó bá súnmọ́ mi àti má fẹ́ mọ èrò ọkàn ẹnìkọ̀ọ̀kan kí n tó ṣe nǹkan tó wà nínú mi ẹ̀yin aláṣẹ tuntun ẹ̀yin náà ti rójú ọbẹ̀ ẹ̀ rójú yán gbogbo àwọn ẹmẹ̀wà mi lọ́fọkàn tán kẹ̀ wá ṣiṣẹ́ yín kẹ̀ má bara yín jẹ́ o iṣẹ́ là bá ní wà o àkì bá ní ṣe o bí yínmúyínmú bá fẹ́ kí wọ́n máa yínmú bí pẹ̀gànpẹ̀gàn bá fẹ́ kí wọ́n máa pẹ̀gàn ẹ̀yin sáà tí mọ́ tì wá lójú àwa náà ó sì tì yín lẹ́yìn ẹbí mo ké sí àwọn ayaba mi kò sí èsì tí wọ́n fọ̀jú pé àwọn náà fi tọkàntọkàn fara mọ́ kẹ́ ẹ̀ ṣiṣẹ́ yín bẹ́ẹ̀ bá ti máa ṣe lókù káráyé ọmọ bá máa fojú aṣọ lásán lásán wéégún kí wọ́n má bá máa fojú èèyàn lásán wo àlejò kéègbó tètè rá káfojú kéègbodò kẹyìn ọyá afọ káfojú kọ̀rọ̀mọdìẹ orí ìdọ̀bálẹ̀ ni àjẹlásíbí àti àjẹdáwòlú wà látẹ̀gan orí ìdọ̀bálẹ̀ náà ni àjẹlásíbí ti fèsì kábíyèsí tẹnu lásán kọ́ tìgbéraga kọ́ àwa mọ̀ bẹ́ẹ̀ sì a sì mọ̀ sí bí mú dání àràmàǹdà gidigidi nírú oúnjẹ tí àwa fẹ́ sè àràmàǹdà sì ní ọ̀nà tá a fi sè é àwa mọ̀ pé ẹ kò tí ì rí ẹni tó mọ iná oúnjẹ dábì tiwa rí ẹ mówó wá ká lè tètè bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ́ẹ̀ bá ti fẹ́ kó oúnjẹ ọlárinrin tó ní ká ẹ fowó lẹ̀ tó bẹ́ẹ̀ làwa náà ó ṣe ṣiṣẹ́ lórí rẹ̀ tó ọkùnrin dínwó ń dẹ́gùn wá ní o ọkùnrin dínwó ń dẹ́gùn wá ní o tó tó ṣe bí òwe o ọbẹ̀ tó dùn owó lọ́pàá o ẹ má fòyà ẹ sì má mẹ́kàn owó wà tá a fún yín àìdùn ọbẹ̀ wá ní lẹ́jọ́ àparò nú mọ́ o bí agẹmọ bá ti bímọ rẹ̀ àìmọ́jú ọmọ kì í ṣẹjọ́ agẹmọ mọ́ ẹjọ́ ọmọ rẹ̀ ní o ẹ̀yin ẹ̀sà mówó wá kẹmọ wò wá ràn bàbá ti dáná oúnjẹ tán àábù sínú àwo àwa gbóúnjẹ náà sórí tábìlì fún ẹ àwa fúnra wa la gbọ́dọ̀ gbé wá o ẹlòmíràn gbọ́dọ̀ fọwọ́ kàn o bóúnjẹ náà ti wá jẹ́ àràmàǹdà tó ẹni tó bá ń fojoojúmọ́ sórí ilé ayé àgbà tó bá ń hùwà tó yẹ ká máa bá lọ́wọ́ àgbà gbogbo ẹni tó bá ń sojúṣe rẹ̀ láwùjọ àwọn wọ̀nyí nìkan ni yóò lè jẹnu oúnjẹ tá a bá sè náà jíjẹ nìkan sì kọ́ o irú ẹni bẹ́ẹ̀ ni yóò lérè ni yóò tilẹ̀ fi ojú rẹ oúnjẹ náà nínú àwo ọwọ́ àwọn tó kúnjú ipò
àtàyè tí wọ́n wà láàrin ìlú ni yóò lè jẹ́ ń bẹ̀ o, tí yóò sì gbádùn àsè àràmàǹdà tá a fẹ́ fi tọ́ yín lẹ́nu wò ṣé à ń gbọ́ ẹ̀yin olóyè mi bí wọ́n ti sọ fún mi lẹ́ẹ̀kan náà ni wọ́n tún wé yìí o, àbí bẹ́ẹ̀ kọ́? ẹnu oníkànlá tí gbọ́ pọ̀n òun ni mo fi ní kí wọ́n fẹnu ara wọn ṣàlàyé fún yín. bẹ́ẹ̀ ni kábíyèsí, ṣé wàá rí ẹni tó bá kúndùn àhúnwò ọ̀dàlẹ̀ tàbí wà bàjẹ́ tó bá ń múra sóhun tí ò tọ́ ní ṣíṣe tó sọ ọ́ di iṣẹ́ tó ń ṣe, tó ń so irun wájú pọ̀ mọ́ tìpàkọ́, tó bá jẹ́ oníjàgídíjàgan, tó bá ń finú ṣèkà tó ń fòde sòótọ́, bó bá bẹjú wọnú àwo tá a bóúnjẹ náà sí kò ní róúnjẹ kankan nú àwo, bó bá fọwọ́ ba inú àwo ọwọ́ rẹ̀ ò ní kan oúnjẹ kankan, kò ní rí òkèlè bù, bẹ́ẹ̀ ni kò ní rí ẹran jájẹ lẹ́nu. ńgbà tí ò bá rí òkèlè bù kí ni yóò fi yín tẹ̀, tàbí tí yóò máa jẹ lẹ́nu, àbí ẹnu fìfó lè dún nàmùnàmù. sọ́dà yín lójú bẹ́ẹ̀, ó dá wa lójú tó àdá kábíyèsí, àtẹ̀yìn ìjòyè kò sí tàbí ṣùgbọ́n bẹ̀, kò sí àbùmọ́ kò sí àsọdùn. inú ayọ̀ adé Adéwùmí dùn ju oyin lọ, bí wọ́n gun ẹṣin níbẹ̀ kò ní kọsẹ̀. àsùn tá à ń wá lọ sóko tó ń bẹ nínú àgbo ṣòkòtò, ọpẹ́ tí ò ti rírọ̀ kankan pa méèbù kó lè rí èbù mùsùn jẹ. ṣùgbọ́n bọ́rọ̀ àwọn aláṣẹ yìí bí kì í bá ṣe rọ́, bó bá ṣe pé òun lè fi oúnjẹ tí wọ́n bá sì mọ àwọn aláìda kedere lẹ́ni tó yẹ kó ń ọyọ lóye yọ hàn. wọ́n bá sì yọ wọ́n, òun ò rí ẹjọ́ rò mọ́ wọn tí ẹnìkan ò ní gbọ́dọ̀ fọhùn. bí àwọn aláṣẹ yìí bá gbóúnjẹ kalẹ̀ tó lóyè kan, ìjòyè kan, ayaba kan, olórí kan, àlejò kan, àjòjì kan kò bá rí òkèlè bùnú àwo, fúnra onítọ̀ ni yóò ti mọ̀ pé àbùkù kan ń bẹ lára òun, bóun ọ̀yẹ láti wà nípò tí òun wà. àṣírí kan tó wà níbẹ̀ ni pé ṣàṣẹ ènìyàn ni yóò lè yege nínú ìdánwò tí oúnjẹ náà ó ṣe fún wọn. ta ló mọ̀, ta ló pé tán pátápátá, ta la lè yẹ̀dí rẹ̀ wò ká mọ̀ bá gbọ́rẹ̀ ipá mi ń bẹ̀. torí náà tayọ̀tayọ̀ ni ọba fi dá ìrọ̀lẹ́ fún gbogbo àwọn ìjòyè ìlú pé kí gbogbo wọn wá síbi àpèjẹ ńlá kan tó ń fi tọ́ iṣẹ́ ọwọ́ àwọn aláṣẹ náà wò, tí ara yóò fi mọ irú bírà tí wọ́n lè dá, tí wọ́n sì lè fìdí òótọ́ ìlérí wọn múlẹ̀. bí àwọn ìjòyè ti ń jáde láàfin ni ọba olówó ìlú Òwe fún àwọn aláṣẹ náà lówó tabua pé kí wọ́n fi bí wọ́n ti tó, bí wọ́n ti mọ oúnjẹ ṣètò tó, bí wọ́n ṣe mọ oúnjẹ tọ́jú tó hàn òun, kí wọ́n ṣe oúnjẹ aládìídùn tára yóò fi máa ròyìn àsè náà láéláé. a kì í fowó ròyìn kọ́mọkànni lójú. kó tó tó 30 ìṣẹ́jú ọba ti bẹ̀rẹ̀ sí gbóòórùn ọbẹ̀ dídùn tí atẹ́gùn ń gbé láti inú ilé ìdáná sí gbọ̀ngàn tí ọba gbé rọ̀pọ̀ kú sínú ìjókòó ńlá kan. gbọ̀n ló bẹ̀rẹ̀ sí dátọ́mì láì tí èròǹjẹ náà, láì sì tí ìfòkèlè kankan kó bọnu. àkókò àpèjẹ náà ò tilẹ̀ tí ì tó dájúdájú. àṣẹ alárinrin gbáà ni yóò jẹ ọ́ dátọ́mì kó tó di pé àwọn ẹmẹ̀wà rẹ̀ bẹ̀rẹ̀ sí dé sínú ààfin lọ́kọ̀ọ̀kan. nítorí náà kò fi ọ̀rọ̀ bíbẹ̀rẹ̀ àsè náà falẹ̀ rárá. nígbà tí àjọ ti pé kíákíá lọ́lọ́ jókòó sípò ọba, táwọn ìjòyè sì jókòó yí tábìlì ká gẹ́gẹ́ bí ipò oníkálukú ti súnmọ́ ọba tó. bísí ọ̀gbẹ́ni a kì í pẹ́sẹ́, a sì dé ìdí iṣẹ́, a kì í sì dé ìdí iṣẹ́ ká máa wò ó níran. àwọn aláṣẹ ń gbé àwo tán ganan aláwọ̀ òdòdó wọlé, wọ́n fi ọmọ rí alárànbarà dé ọ̀kọ̀ọ̀kan, wọ́n tò àwo náà sórí tábìlì tán, wọ́n bẹ̀rẹ̀ sí bu omi sínú ife tó funfun lálá tó ń kọ mọ̀nàmọ̀nà. òórùn àdídùn ọbẹ̀ ń kọ kó sí ọba ayọ̀ adé Adéwùmí mú. ń wo oníkálùkù ìjòyè bó ti ń retí pé kí ọba sí àwo tirẹ̀, kí ó sọ pé kí àwọn bẹ̀rẹ̀ sí jẹun. ọba fúnra rẹ̀ ló kọ́kọ́ sí àwo ní tòótọ́ kó tó fi àṣẹ sí pé kí àwọn ìyókù sí àwo tiwọn. àwọn ìjòyè náà sí àwo tiwọn. bí wọ́n ti sí àwo ni àjẹdáwòlú bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. bí wọ́n ti sí àwo ni àjẹdáwòlú bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. bó ti ń sọ̀rọ̀ ló ń wojú gbogbo wọn káríkárí yípo ohun tí oníkálukú rí nínú àwo tirẹ̀. kábíyèsí, àtẹ̀yìn ọ̀tọ̀kùlú ìlú Òwe, àtẹ̀yìn àgbàjòyè, ìtàn ẹ̀yìn láfi ṣe epo tá a fi ṣe ọbẹ̀ àdídùn yìí o. ìtàn ẹran ẹ̀ta lágé lékìrí sínú ìsásùn ọbẹ̀. ìtàn náà gbá láfi ṣe irú sí ọbẹ̀ yọ̀. àmàlà iṣu láti ìlú Ọ̀tàn lẹ́jẹ̀ ẹni tó bá róúnjẹ jẹ nínú yín, gẹ́gẹ́ bí àlàyé tá a ti ṣe sílẹ̀. gbogbo ẹ̀yin ènìyàn tó wù ọmọlúàbí ni yóò róúnjẹ jẹ, ṣùgbọ́n
àwọn aláìda kò ní rí nǹkan kan jẹ o. kíró àwọn bẹ́ẹ̀ ọmọ bínú ni wọ́n ṣàtún ìwà wọn ṣe ni. bí wọn ò bá róúnjẹ jẹ lónìí bó bá dọjọ́ iwájú bí wọ́n bá ti ń ṣe rere àjẹyó ni wọ́n jẹun. ẹni tó bá sì jẹ tiẹ̀ tán tó tún fẹ́ sí i kó sáà ti béèrè. àdéhùn oúnjẹ ni a ò jẹ́ tàn yín. ọba olówe ọ̀mọ́ tó yẹ kóun ó ṣe. ọmọ rí àwo ó fẹ́rẹ̀ lè bọ́ lọ́wọ́ rẹ̀ ńgbà tó sí i tí kò sì rí nǹkan kan nínú àwo. ó ní káwọn ìjòyè náà sí àwo tiwọn bí wọ́n ti sí kíákíá ló tètè wo àwo tiwọn náà kò sì tún róúnjẹ kankan nínú àwo tiwọn náà. pa làyà rẹ̀ já. ìwà búburú wo ló ń hù? sóun kì í ṣẹ̀tọ́ tó yẹ kóun ọmọ ṣe ni. àbóhùn òkúnjòpò gẹ́gẹ́ bí ọba ìlú Òwe. bẹ́ẹ̀ ni ogun àwọn aláṣẹ yìí dá wọn lójú tó. wọ́n ti sọ tẹ́lẹ̀ pé ẹni tí ìwà rẹ̀ ò bá pé kò ní róúnjẹ tó wà nínú àwo. ẹni tí ò bá sì kájú ipò rẹ̀ tàbí tó níwà àbùkù kan tó ń hù kò ní fojú rí nǹkan kan nínú àwo. kíákíá lọ́sọ̀kan àgbà tó sun omi ìwẹ̀ wọ́mọ́dọ̀. kíákíá lọ́sọ̀kan àgbà tó sun omi ìwẹ̀ wọ́mọ́dọ̀. pẹ̀lú ògo Ọlọ́run orí kẹta náà la ṣe wà. a máa tẹ̀ síwájú nínú orí kẹta ọ̀hún láìpẹ́ rárá. àkọlé yìí ti ń jẹ́ òjòòrò dòmímímí. orí kẹta náà gùn mo fi sọ wípé ká dá sí méjì. pẹ̀lú ògo Ọlọ́run á kápá kejì láìpẹ́. ọ̀jọ̀gbọ́n Ọládẹ̀jọ Òkédìjí àwọn náà ni wọ́n kọ ìwé yìí. kọ́lọ́hún ọ̀dẹ̀rẹ̀ fẹ́yàn rẹ̀ ibi tí bàbá bá lónìí ilẹ̀ rẹ̀ ni. Àkàndá Ọ̀rọ̀ Awíkonko náà ló ń kà tán. ẹ má gbàgbé láti subscribe sí channel yìí láti jẹ́ kó iṣẹ́ tí mo rí iṣẹ́ yá. bákan náà bẹ́ẹ̀ bá bá ìpolówó pàdé ń bẹ̀ ẹ má fò síwájú ẹ má skip ẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ láti jẹ́ gbà fún Mórínlé tí í ṣe gbà fún Gbàdà lóko ọmọ oko tí ń san oko búrẹ́dì yóò fèsùrú ránṣẹ́ lé. Ọlọ́run àánú ò ní fẹ́ nìkan ọ̀gbìn wá sílẹ̀. ẹ má gbàgbé láti subscribe sáwọn channel Àkàndá tó tún kù gbé Àkàndá Ọ̀rọ̀ Awíkonko live ẹwà èdè Yorùbá TV tẹwà yìí akọ́mọlédè Yorùbá TV òwe Yorùbá TV oríkè Yorùbá TV ara ọ̀tún ọ̀nà Gídígbò FM eléyìí tí mo ti bẹ̀rẹ̀ lórí ètò nílùú Ìbàdàn lórí ìkànnì Àgídìgbò 88.7 FM nílẹ̀ Ìbàdàn àti bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. bákan náà ó náà ní pé kẹ́ ẹ láìkì kẹ́ ẹ fọ́lọ̀ péèjì mi lórí Facebook Àkàndá Ọ̀rọ̀ Awíkonko. èdè àti àṣà Yorùbá ò ní parun orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́rinmẹ́rin àjò wa ṣe o.